وجاهدوا في الله حق جهاده هو اجتباكم وما جعل عليكم في الدين من حرج ملة أبيكم إبراهيم هو سماكم المسلمين من قبل وفي هذا ليكون الرسول شهيدا عليكم وتكونوا شهداء على الناس فأقيموا الصلاة وآتوا الزكاة واعتصموا بالله هو مولاكم فنعم المولى ونعم النصير. الله عز وجل nígbà tó ti pa wá láṣẹ nínú àyà tó síwájú pé yā ayyuhal ladhīna āmanū irka'ū wasjudū wa'budū rabbakum waf'alul khayra la'allakum tuflihūn. ẹ̀yin olùgbàgbọ́ òdodo ẹ máa tẹ̀ fún Allah ẹ sì máa forí kanlẹ̀ fún ẹ máa sin Olúwa yín kí ẹ máa ṣe dáadáa ẹ máa ṣe rere kí ẹ lè bá a sóríire. lẹ́yìn àyà yìí Olúwa Ẹlẹ́dàá wa ń pa wá láṣẹ nínú àyà tó jẹ́ àyà tí parí nínú súrà yìí pẹ̀lú wípé a pè ẹ̀yin olùgbàgbọ́ òdodo ẹ̀yin tá à ń bá sọ̀rọ̀ wajāhidū fillāh ẹ máa jagun sí ti Allah. àyà tó síwájú yẹn ọ̀nà àlàyé kejì tá a tún ti máa forí kalẹ̀ nínú Suratul-Hajj torí pé Suratul-Hajj ó dá yàtọ̀ nínú àwọn súrà eléyìí tó ṣe pé àti máa forí kalẹ̀ nínú wa pẹ̀lú pé àyè forí kalẹ̀ méjì òun ló wà nínú rẹ̀. ó tilẹ̀ jẹ́ pé apá kan nínú àwọn olùmọ̀ gẹ́gẹ́ bí al-Imam Abu Hanifa àti alimami Malik àwọn wò páyé kejì àní forí kanlẹ̀ ń bẹ bí alákọ̀ọ́kọ́ nìkan láti forí kanlẹ̀ nítorí pé ọ̀rọ̀ forí kanlẹ̀ tó wá ń bí ó ní í ṣe pẹ̀lú ìpawá láṣẹ forí kanlẹ̀ nínú sọ̀láàtì torí rẹ̀ wọ́n sọ pé yā ayyuhal ladhīna āmanū irka'ū wasjudū ar-rukū'u was-sujūd ọ̀rọ̀ sọ̀láàtì ni Allah ń bá wa sọ bí kìí ṣe bí àwọn àṣẹ ẹ forí kanlẹ̀ nígbà tẹ kàlùkùránì débẹ̀ wọ́n ní kìí ṣe bẹ́ẹ̀ ni àyè yìí rí eléyìí tó túmọ̀ sí wípé kìí ṣe àyè forí kanlẹ̀ òun náà níbí lọ́dọ̀ al-Imam Malik tẹ́lẹ̀ bá yé wa ajá wípé lọ́dọ̀ Imam Malik àyè foríkanlẹ̀ ẹyọkan òun náà ló wà nínú Suratul-Hajj ṣùgbọ́n ètò dọ́gba òun náà ní pé méjèèjì láàyè foríkanlẹ̀ àti tala kọ̀kọ́ àti tẹ́lẹ̀ kejì àyè foríkanlẹ̀ ni. Olúwa ní wajāhidū fillāhi ḥaqqa jihādihi. ojú ọ̀nà Allah ní jíjagun sójú ọ̀nà rẹ̀ lódodo ẹ jagun sójú ọ̀nà Allah ní jíjagun sójú ọ̀nà rẹ̀ lódodo ẹ jagun sójú ọ̀nà Allah ní jíjagun sójú ọ̀nà rẹ̀ lódodo. ó dà gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Allah azza wa jal tó ní yā ayyuhal ladhīna āmanū ittaqullaha haqqa tuqātihi ولا تموتن إلا وأنتم مسلمون حق تقاته حق جهاده ẹ jagun sójú ọ̀nà Allah ní pàápàá ìjagun sójú ọ̀nà Allah gẹ́gẹ́ bó ti sọ pé ẹ bẹ̀rù Allah ní pàápàá bíbẹ̀rù rẹ̀ eléyìí túmọ̀ sí wípé gbogbo ọ̀nà tẹ́ fi jagun ẹ jà ẹ má kọlẹ̀ ẹ má kagara ẹ má ṣe sásẹ́yìn ẹ má ṣàṣe ètò bẹ́ẹ̀ náà ni ittaqullaha haqqa tuqatih ẹ páyà Allah ní pàápàá pípáyà rẹ̀ gbogbo ọ̀nà tẹ́gbà fi páyà rẹ̀ ẹ má kọlẹ̀
ẹ má kagara ẹ má ṣàṣe ètò eléyìí àwọn apá kan nínú àwọn olùmọ̀ àwọn sọ wípé haqqa tuqatih haqqa jihadih gbogbo eléyìí wọ́n ti parẹ́ o pẹ̀lú àṣẹ Allah èyí tó ṣe kó fi pa wá wípé ká jẹ́ ẹni tó ṣe wípé a máa bẹ̀rù òun lódì wọn bá ṣe lágbára ma fattaqullaha mastata'tum wọ́n ní mastata'tum pẹ̀lú haqqa tuqatih àti haqqa jihadih wọ́n lọ́kàn ti pàkan rẹ̀ nítorí pé haqqa tuqatih ní pàápàá pípáyà rẹ̀ ní gbogbo ọ̀nà tẹ́lẹ̀ gbà páyà rẹ̀ ẹ má kọlẹ̀ ẹ gbọ́dọ̀ kágara so náà ló sọ pé fattaqullaha mastata'tum nítorí náà ẹ bẹ̀rù Allah lódì wọn bẹ́ẹ̀ ṣe lágbára mọ́ bẹ́ẹ̀ ṣe lágbára mọ́ ó ti pa pàápàá pípáyà rẹ̀ ó ti parẹ́ bẹ́ẹ̀ ṣe lágbára mọ́ ó ti pa pàápàá jíjagun sójú ọ̀nà rẹ̀ ó ti parẹ́. wajahidu fillahi haqqa jihadi ẹ jagun sí ojú ọ̀nà Allah ní pàápàá jíjagun sójú ọ̀nà rẹ̀ wọ́n ní tẹ́gbà lérò ń bí ní jihadul kuffar ká bá wọn kèfèrí ká bá wọn jagun lẹ́yìn náà wajahidu fillah ẹ jagun sójú ọ̀nà Allah ẹ má jagun torí kán lè bá pè yín lákin ẹ má jagun nítorí pé ẹ fẹ́ gborí kíkún rúkọ ẹ sì má jagun nítorí pé fẹ́ tàtàrà ogun yẹn kó èrè ogun jọ rárá wọ́n bi anabi Muhammad sallallahu alayhi wa sallam ar-rajulu yuqatilu hamiyya wa yuqatilu shaja'a ayyu dhalika fi sabilillah qala man qatala litakuna kalimatu Allahi hiya al-'ulya fahuwa fi sabilillah èèyàn máa ń jagun nítorí àtìlẹ́bà fi hàn pákin lọ wọ́n máa ń jagun nítorí àti lè bá gbèjà àwọn ẹ̀yà rẹ̀ èwo nínú rẹ̀ ni ẹni tá a lè pè lẹ́ni tí ń jagun nítorí ti Allah ó ní ẹni tó jagun kó lè bá jẹ́ pé gbólóhùn ti Allah ń ló lékè ń ló ń jagun fi sabilillah torí ẹ̀ wajahidu fillah ẹ jagun sí ti Allah haqqa jihadi ní pàápàá jíjagun sí tiẹ̀ eléyìí ń túmọ̀ sí pé ká máa tẹ̀lé gbogbo àṣẹ Allah eléyìí tó fi pa wá ká sì jìnnà sí gbogbo ń tọkọ̀ fún wa ìyẹn ni pé jahidu anfusakum fi ta'atillah ẹ máa ja ẹ̀mí ara yín lógun láti máa tẹ̀lé ti Allah warudduha 'anil hawa ẹ dá ẹ̀mí yín padà kúrò níbi títẹ̀lé ìfẹ́nu wajahidu shaitan ẹ sì máa ja ṣaitani lógun fi raddi waswasatihi níbi títí ròyìnròyìn rẹ̀ eléyìí tí máa sọ síyàn lọ́kàn kẹ́ ẹ máa ti dànù wadh-dhalamata ẹ sì máa ja àwọn alábòsí lógun fi raddi dhulmihim níbi kẹ́ ẹ máa ti àbòsí wọn dànù wal-kafirina ẹ máa ja àwọn kèfèrí lógun fi raddi kufrihim níbi àti ti ìṣe kèfèrí wọn dànù haqqa jihadi ó dàgẹ́ bí haqqa tuqatih wọ́n ní haqqa jihadihi pàápàá jíjà ogun sójú ọ̀nà rẹ̀ ó dàgẹ́ bí haqqa tuqatih ní pàápàá pípáyà rẹ̀ àwọn méjèèjì àti parẹ́ pẹ̀lú al-istita'a tó lọ́wọ́ sọ pé fattaqullaha mastata'tum ẹ máa bẹ̀rù Allah lódì wọn bẹ́ẹ̀ ti ṣe lágbára ma eléyìí òun náà ní nǹkan tó ṣẹ́kù nítorí pé Ànábì Muhammad sallallahu alayhi wa sallam ó ní khayru dinikum aysaru eléyìí tó lóore jù nínú ẹ̀sìn iná lè tọ́ rọrùn jù nínú ẹ̀ Olúwa kò dín nǹkan tá a lè rù kò dírù wá lórí pàápàá jíjagun sójú ọ̀nà rẹ̀ agbára ọ̀ka náà ló sọ pé fattaqullaha mastata'tum a sì mà wípé jagunjagun ọ̀nà lẹ́ni tó bá jẹ ẹ̀mí rẹ̀ lógun nítorí ti Allah ó wá nínú ẹgbàá wọ̀rọ̀
látọ̀dọ̀ Haywa ibn Shuraih wala nabi sallallahu alayhi wa sallam sọ pé almujahidu man jahada nafsahu lillahi azza wa jal jagunjagun lẹni tó jà ẹ̀mí rẹ̀ lógun fún Allah ọba tó ga tó sì gbangban. ẹnìkan wá sọ́dọ̀ anabi wa Muhammad sallallahu alayhi wa sallam ó bi anabi léèrè ayyul jihadi afdal èwo nínú jihadi lọ́lọ́lá jù. ó bi anabi léèrè bẹ́ẹ̀ níbi tá a ti máa ń sọ̀kò ní Mínà níbi tá a ti máa ń sọ̀kò alákọ̀ọ́kọ́ tá a mọ̀ sí aljamratu as-sughra. anabi ọ̀dàlùn wọ́n lọ wọ́n fi débù sọ̀kò kejì ó tún bi anabi léèrè anabi ò tún dá lóhùn. gbàdá débù sọ̀kò kẹta eléyìí tó tóbi jù tá à ń pè ní jamratul aqaba ó tún bi anabi léèrè anabi ní ayna as-sa'il níbo lolùṣèbéèrè níwà faqala ana dha ó lémi ní faqala alayhi salam anabi sallallahu alayhi wa sallam wá sọ pé kalimatu adlin ó ń béèrè nípa jihadi tọ́lọ́lá jù jihadi tọ́lọ́lá jù ó náà ní ká wí gbólóhùn ìṣedọ́gba inda sultanin ja'ir lọ́dọ̀ ọba tí ń ṣèjọba tó jẹ́ alábòsí ká sọ gbólóhùn ìṣedọ́gba lọ́dọ̀ rẹ̀ eléyìí tọ́lọ́lá jù nínú jihad. hadithi ọjọ́ hadithi tó fẹsẹ̀ rinlẹ̀ ṣùgbọ́n lọ́pọ̀lọpọ̀ àkókò láyé ọ̀tọ̀ọ̀tọ̀ lókè pẹ̀ àwọn èèyàn ṣe hadithi gbọ́ yìí wọ́n wá sí i lò wípé jihad tọ́lọ́lá jù náà ní ká sọ òdodo ká wí gbólóhùn ìṣedọ́gba lọ́dọ̀ ọba tó jẹ́ alábòsí. sẹ́nìkan yọkàn wà lọ́dọ̀ ẹni tí ó jẹ́ olórí ìjọba alágbẹ̀rùgbárí ọba onímọ́tómọ́tó mọ̀sẹ́mọ̀sẹ́ná yọkàn dìde ní ọba yanu gbàgà ní ọba sì sọ̀rọ̀ tó tako lójú gbogbo èèyàn pé torí kò ń ka àdìsí kan tó ń sọ wípé afdalu aljihad kalimatu adlin inda sultanin ja'ir ká sọ gbólóhùn ṣíṣe dọ́gba lọ́dọ̀ olórí tó jẹ́ alábòsí òní jihadi tó lọ́lá jù lọ́ba wíta wí làwọn bá ní kí wọ́n lọ sọ orí rẹ̀ kalẹ̀ kúrò lọ́rùn rẹ̀ wípé torí pé ó ti hùwà gbére ó hùwà àrífín sáwọn ìwọ sì sọ pé pẹ̀lú eléyẹn ìwọ kúkú ṣàhídì ó kúkú ṣàhídì ìwọ kọ́ lọ́ọ́ mà bó kún ṣàhídì bó kún ṣàhídì torí kí wọ́n sọ pé man jahada man qatala litakuna kalimatullahi hiya al-ulya fahuwa fi sabilillah ẹ̀ ń bá jagun kó lè bá a jẹ́ pé gbólóhùn ti Allah ló lékè òun lọ jagun torí ti Allah lọ́nà tá a lè gbà máa ti ń bẹ́ẹ̀ náà kẹ́nìkan kọ́dà bá lè la ọkàn rẹ̀ a lè máa ti ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ torí ẹ̀ ìwọ kọ́ lọ́ọ́ mara rẹ̀ pé ṣàhídì ni ọ́ Allah ló mọ̀ pé ṣàhídì ni ọ́. eléyìí Islam ń fẹ́ kéèyàn gbọ́ àwọn òfin tó wá ń bẹ̀ yìí gẹ́gẹ́ bí àwọn aṣíwájú rere bí a ti ṣe gbọ́ yìí kì í ṣe pé kákan máa ṣe nǹkan níṣe pé àdéhìí yẹn ti yé mi èmi ni màá lò mo bá ti ṣe fẹ́ kó fi wá lọ bá fìtínà àti ìjàngbọ̀n pàdé níbi tó lérò sọ ẹ mọ̀ pé àwọn èèyàn láyé tó máa ní àwọn nǹkan téèyàn máa fi ṣàgbára bí owó bí ìjọba bí ipò tí ó bá ṣọ́ra wọ́n máa ń ṣì àwọn nǹkan yẹn lò so wọ́n sì lè ṣì lò lọ síbi kí wọ́n gbẹ̀mí èèyàn láì rò tẹ́lẹ̀ nítorí tó ń bá rí pé nìkan wọ́n fẹ́ máa bọ̀ ń du ní tó ń ní ipò tó ń wà ó lè pa àṣẹ kíkẹ́ kí wọ́n lọ sọ orí ẹ̀ kalẹ̀ tó kò yẹ kó pa àsìpáàní ẹbí wọ́n sá ti lọ torí ẹ̀ ló ṣe jẹ́ pé ó sọ òdodo lọ́dọ̀ ọba tó jẹ́ alábòsí àmọ́ lọ́nà tí ò ní bí wàhálà lọ́nà tí ò ní bí wàhálà nísìnyí wọ́n kan òun kan
iná lẹ́jọ́ wà mẹ́ torí pé àdìsí ọ̀sọ́ pé àwọn èèyàn pé bẹ́ẹ̀ tábà wá pé ẹ fẹ́ ká lo àdìsí nu àdìsí ọ̀sọ́ pé èèyàn pé bẹ́ẹ̀ ẹ sì máa ń pé ọ̀pọ̀lọpọ̀ òdodo ọ̀rọ̀ ilẹ̀ yẹn máa bá yẹn sọ tó ṣe pé ẹni tí ẹ̀ ń bá sọ yóò gbọ́ yóò sì tẹ̀lé nítorí ọlá pé kò sẹ́lòmíì bẹ́ẹ̀ onìkan náà lọ gbọ́ ní tẹ́ ẹ sọ ń tààrà so kò ní bí aburú fún yín kò ní jẹ́ sábàbí àìdá fún yín nítorí pé náà máa ń pé sísọ tẹ́ sọ ẹ̀ ń fẹ́ òun fún kóun ó ṣe dáadáa ni ẹ sọ nítorí pé ẹ fẹ́ fi tàbùkù òun ẹ sọ nítorí pé ẹ fẹ́ fi sọ òun di ẹni tí ó di jẹkúrẹ́dí lójú àwọn èèyàn torí ẹ tí wọn náà bá fẹ́ sọ òdodo ọ sọ gbọ́nà tí ò ní bí aburú fún ọ tó bá sì ti sọ tán kò bùkátà kó ọmọ pariwo ẹnu ká pé tẹ bá wà ń bẹ tẹ bá gbọ́n tí mo sọ sí lánàá ni ọgbọ́ta ni orí ẹ̀ sẹ́mi akitọ́ bá sọ báwọn kò sígbà tẹ́ni náà ní padà tún gbọ́ so ó túmọ̀ sí pé ìwọ gan alára ọba sòdodo nítorí kọ́ bá àjò dodo ó sì bá sòdodo torí kọ́ ń bá ń sojú kòkòrò pé kó ṣe kó mú lò ṣùgbọ́n ó fẹ́ fi gbá okùn lọ́dọ̀ àwọn èèyàn ni anabi sallallahu alayhi wa sallam kò sọ pé gbólóhùn tó sọ tọ́jọ́ gbólóhùn ìṣèdọ́gba lọ́dọ̀ olórí tó jẹ́ alábòsí kọ́ ọmọ wa polongo rẹ̀ kọ́ ọmọ pariwo rẹ̀ kárẹ́ kọ́dọ̀ àwọn aráyé gbogbo ọ̀rọ̀ tẹ́ bá fẹ́ báyọ̀ sọ tí ò ṣetí rẹ̀ nìkan tó tún ṣetí ẹlòmíì ẹ kíyèsí tó bá yẹ kó dodo náà lọ ń bá a sọ ó súnmọ́ kọjá pé kárí mi wọ̀ tó bá yẹ kó dodo lọ ń bá a sọ ó súnmọ́ pọ̀ fẹ́ tàtàrà rẹ̀ dẹni tí àwọn èèyàn máa gbósùbà fún pé àfiwọ́ náà wọ́n lọ láyẹ̀ so gbogbo nǹkan tí ó sì mú kí inú bí ẹni tó bá sọ̀rọ̀ tó wọ́n fẹ́ sí èkú dàlú lórí rẹ̀ tí ó kíkọ́ lọ sọ orí ẹ̀ kalẹ̀ tó sẹ́ mọ̀ kí lẹ́yìn ó léwu tó ẹlẹ́yìn ọjà bó ti ṣe jẹ́ mẹ́ o. olùwàní wa ma ja'ala alaykum huwa jtabakum Allahu ló ṣà yín lẹ́ṣà o Allahu ló ṣà yín lẹ́ṣà ẹ̀yin olùgbàgbọ́ òdodo tá à ń bá sọ̀rọ̀ Allahu azza wa jalla ló ṣà yín lẹ́ṣà kéde kó ṣà yín lẹ́ṣà ó ṣe yín lánàbì kéde kó ṣà yín lẹ́ṣà ó ṣe yín ní ránṣẹ́ ó ṣà yín lẹ́ṣà ikú ẹ̀yin lẹ́ẹ̀ máa dáàbò bò ẹ̀sìn òun ẹ̀yin lẹ́ẹ̀ máa pe àwọn èèyàn wá sídìí ẹ̀ ẹ̀yin lẹ́ẹ̀ máa lé wọn jìnnà sí nǹkan tó lò wá ní kó wọn má ṣe ìsanilẹ́ṣà ńlá lélẹ́yìn náà àmọ́ pé àwọn èèyàn pọ̀ kí Allah azza wa jal kó tó ṣe wọlé ni tí ọ̀n kẹ́kọ̀ọ́ nípa ẹ̀sìn kìí ṣẹ̀kọ́ nípa ẹ̀sìn ní gbogbo èèyàn ń kọ́ èyí tó pọ̀ jù nínú àwọn èèyàn èyí tó jáde lọ́dọ̀ tí wọ́n táwọn wà láyé ayé tí wọ́n fẹ́ ní tí wọ́n fẹ́ kójọ ni wọ́n tẹ̀ bàtì àwọn olùwàgbọ́ òdodo tó lù wá tún ṣe lẹ́ni tí ń wá ìmọ̀ ó dájú pé Olúwa ṣà wọ́n lẹ́ṣà kìí ṣe kó ṣà wọ́n lẹ́ṣà kan lè dà nábì o kìí ṣe kó ṣà wọ́n lẹ́ṣà kan lè dìránṣẹ́ Allah o àmọ́ ṣà wọ́n lẹ́ṣà qul hal yastawi alladhina ya'lamuna walladhina la ya'lamun sọ fún wa ǹjẹ́ ẹni tó mọ̀ àti ẹni tí wọ́n mọ̀ wọ́n á lè dọ́gba bí wọ́n á lè dọ́gba wọ́n á lè dọ́gba man yuridillahu bihi khayran yufaqqihhu fid-din bẹ́ẹ̀ la Nabi sallallahu alayhi wa sallam nínú hadith Muawiya radiyallahu anhu tó gbà wá wá Nabi sọ pé ẹnikẹ́ni tí Olúwa bá ro rere rò yóò fún ní àgbọ́yé nínú ẹ̀sìn àkèémàṣe lásán ìnìkan jẹ́ pé wọ́n ní mà láàrin ogunlọ́gọ̀ èèyàn tí ò ní mà Allahu sọ ọ lẹ́ṣà ni níjọ́ tó kọ́kọ́ bẹ̀rẹ̀ sí ní kẹ́kọ̀ọ́ ìwọ nìkan kọ́ lọ wọlé kíw àwọn ẹni tí ẹjọ́ wọlé kíw pọ̀ ẹlòmíì ìrìn àjò wọn ò tí ì bẹ̀rẹ̀ tó ti sá ẹlòmíì ó bẹ̀rẹ̀ ta ìbẹ̀rẹ̀ ló túlẹ̀ ẹlòmíì láàrin gbùngbùn ọ̀nà iná ló ti rí ìdákọlẹ̀ ní òtí wá mọ́ ẹlòmíì ó fẹ́ dé bá a parí ló túlẹ̀ òun náà wá nǹkan kan sì kẹ́wọ́ ìwọ
pẹ̀lú títa ríro tí wọ́n sì jẹ́ ẹni tí ń pa àwọn òfin rẹ̀ mọ́ nítorí dájú ni kó ló wa ọ́ sà wọ́n lẹ́sà. ẹ̀yin iná lẹni tó ṣe pé ọ́ tọ́ sí jù bí kíkẹ́ máa jagun sójú ọ̀nà Allah nítorí pé ẹ̀yin náà lẹni tó ló wa sà lẹ́sà ẹ̀ dàbí àwọn èèyàn yòókù torí àwọn tó ń mọ̀ wọn dàbí ẹni tó mọ̀ ẹni tó nímọ̀ nípa ẹ̀sìn kò dàbí ẹni tó nímọ̀ nípa rẹ̀. wa ma ja'ala alaykum fi ddini min haraj. Olúwa Ẹlẹ́dàá gbogbo àwọn nǹkan eléyìí tó ti kó lè la wàhálà bọ̀ yín lọ́rùn Allah azza wa jal kò dírò yín nínú ẹ̀sìn yín kò dírò yín. Gbogbo ohun tó ṣe pé ìṣòro wà ń bẹ Olúwa kò dírò wá nínú ẹ̀sìn wa o. àyà tẹ́lẹ̀ yìí ọwọ́ nú àwọn àdájọ́ tó pọ̀. wa ma ja'ala alaykum fi ddini min haraj. gbogbo nǹkan tí yọnu ń bẹ ń bẹ fún yín Olúwa kò dírò yín. eléyìí ló bí òfin kan nínú ṣẹ̀ríà yìí táǹpé ní al-mashaqqatu tajlibu at-taysir. ìṣòro a máa fa ìrọ̀rùn wá. gbogbo tó bá ti ṣòro ìrọ̀rùn ó tẹ̀lé. wọ́n bẹ nínú nǹkan tó lù wá fi sí ẹ̀sà tó fi dá àwọn àlùmọ́ ànábì sallallahu alayhi wa sallam tó fi dá wọn yàtọ̀. torí rẹ̀ ló ṣe wá nínú ẹgbàá wa èyí tí Ma'mar tó gba alátọ̀dọ̀ Qatada ni u'tiyat hadhihi al-ummatu thalathan lam yu'taha ila nabiyyin illa nabiyyun. àwọn kan mẹ́ta kan bẹ́ẹ̀ èyí tó ṣe pé a fi fún àlùmọ́ yìí tó ṣe pé yàtọ̀ sálùmọ́ tà nábì ẹni tá a tún ṣerú rẹ̀ fún láyé àwọn ànábì ni. ṣùgbọ́n àwa tá a jọmọ lẹ́yìn ànábì sallallahu alayhi wa sallam Olúwa Ẹlẹ́dàá wa ṣe fáwa. ó ní wọ́n máa ń sọ fún ànábì pé máa lọ àní di tí ò ní rọ̀ Ọlọ́run àní dìrò ọ́. àlùmọ́ yìí wọ́n wá sọ fáwa pé wa ma ja'ala alaykum fi ddini min haraj. gbogbo nǹkan tó bá pé wàhálà ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ìṣòro ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ apá ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àdírù yín nínú ẹ̀sìn. adúpẹ́ fún Allah. ẹ̀rí kọ́ àwọn ẹni tó síwájú tó bá fẹ́ ṣẹ̀sìn wọn kó tó di kwẹ́sìn Islam parí tí wọn bá délé tí wọn kọ́ fún ìjọsìn wọn gbọ́dọ̀ ṣẹ̀sìn. táwọn Nasara tí wọn bá dé ṣọ́ọ̀ṣì wọn gbọ́dọ̀ ṣẹ̀sìn. àwọn Yahudi tí wọn bá dé sọ̀wámẹ́ wọn gbọ́dọ̀ ṣẹ̀sìn. láwọn sinagogu wọn gbọ́dọ̀ ṣẹ̀sìn. àwa Olúwa ṣe gbogbo lẹ̀ fún wa ní mọ́ṣáláṣí. Allahu fi gbé wàhálà kó lórí wa. wa ma ja'ala alaykum fi ddini min haraj. ẹ wà pẹ̀jú ẹnìs lọ́dọ̀ tiwọn kápẹ́ mọ́ṣáláṣí kún àwa tẹ́ni síta gbogbo ẹni tó wà ń tọ̀ ní sọ́láàtì. mo rò pé yé wa lọ́dọ̀ tiwọn kò ní sọ́láàtì torí pé inú ilé ìjọsìn náà lẹ gbọ́dọ̀ dùn. ẹ̀yà ṣe ni ẹ̀yin ẹ jáde káwọ̀ wọlé ni tí ó bá ti ní gbà yín lẹ́ẹ̀kan ẹ jáde pẹ̀lú lè má mú yín káwọn náà wọlé pẹ̀lú lè má mú wa bó sì jẹ́ lè má mú àkọ́kọ́ náà ni wọ́n máa síwájú gbogbo wọn ẹ̀yin lẹ́ẹ̀mà ẹ sá wọlé ẹnìkan ọ̀gbọ́dọ̀ wá ń ta gbogbo wàhálà burúkú kò sẹ́ni tó dìrú wa àbá pọ̀ kádé tí òkun mọ́ṣáláṣí náà eléyìí jábà wọn. bákan náà anabi àwọn anabi ni wọ́n máa jẹ́lẹ̀rí lórí àlùmọ́ wọn ṣùgbọ́n àlùmọ́ anabi sallallahu alayhi wa sallam yàtọ̀ sí pé anabi wọ́n jẹ́lẹ̀rí lórí gbogbo wa olùwàtúnláwa náà ẹlẹ́rìí láàjẹ́ lórí àwọn èèyàn
litakunu shuhada'a 'ala an-nas kẹ́lẹ́ bá jẹ́lẹ́rìí lórí àwọn èèyàn. tí bá ti sọ nípa tí Imam al-Bukhari tí wọ́n gbé jáde nínú sahihi wọn kí tó bá dijọ́ gbẹ̀ndàl qiyama Allahu yóò sọ fún anabi Nuh alayhi salam kíkẹ́ sọ jíṣẹ́ fáwọn èèyàn rẹ̀. Nuh alayhi salam yóò ní bẹ́ẹ̀ ni mo jíṣẹ́ fún un. 109 ọdún ó lé 50 ni mo ṣe ni mo fi ń jíṣẹ́ fún wọn. Allah wa bi àwọn èèyàn anabi Nuh alayhi ń gbọ́ Nuh alayhi salam sọ jíṣẹ́ fún yín rárá kò jíṣẹ́ kan. Allahu akbar. tó bá jẹ́ wákàtí 9 ló fi jíṣẹ́ ńkọ́ èèyàn jíṣẹ́ 950 years wọ́n sì sọ pọ́nkán wípé kò jíṣẹ́ kan fáwọn ń gbọ́ ṣé wọ́n jíṣẹ́ fún wa. tọ́ Allah azza wa jalla kìtọ̀ ó dojú ẹ̀ báyìí ta ni ó jẹ́rìí fún ọ. àwọn ẹni arán ọ sí ni wọ́n lò jíṣẹ́ fáwọn yìí sẹ́yìn pé nítorí yẹ kí wọ́n sọ náà nù nítorí pé lórí ibú ni wọ́n orí ibú ni wọ́n ṣe kúrò láyé wọ́n ti ṣe tẹ́lẹ̀ náà. Olúwa mú kí òjò ya láti sámà omi ya láti ilẹ̀ omi méjèèjì yun ni Allahu azza wa jalla fi pa wọn run. wọ́n parun ráúráú àwọn èèyàn díẹ̀ ẹ̀ta oró àwọn aráalé Nuh àwọn ọmọ rẹ̀ àtàwọn èèyàn wọ́n ń wẹ́rẹ́ kan bọ́yá láàrin àwọn èèyàn nínú wọn gbàgbọ́ 950 years ẹ̀yin wá ń ṣe dáwọ́ ọdún 9 àwọn aráàlú yín ọ̀dà yín lò ẹ wá lọ lórí ibú ni wọ́n orí ibú lẹ́ẹ̀ṣẹ̀ kẹ́ǹkẹ́ǹ ọ̀dájú pé ẹ̀yin náà gbádùn. ẹ̀gbọ́n tí Nuh lò ní 950 years àwọn ẹni tí wọ́n gbàgbọ́ Olúwa pè wọ́n ní qalil èèyàn díẹ̀. àwọn tó ń ṣe tafsir ni àwọn ìyàwó tí ò tí ẹ̀ tó gbàgbọ́ ìyàwó sórí ibú àwọn ọmọ rẹ̀ tó ẹ pé látara àwọn ọmọ rẹ̀ ní gbogbo wa tún ti ya gbogbo ẹni tó wà láyé lónìí àwọn ọmọ Nuha ni baba ńlá wa kejì Nuha ni baba ńlá wa kejì àwọn ọmọ rẹ̀ ni baba ńlá wa kẹta Ádámù ni baba ńlá wa àkọ́kọ́ oníkálukú ya látara ọ̀kan nínú ọmọ Nuha ọmọ rẹ̀ kan òun ya kàtá kò gbàgbọ́ baba ní máa bọ̀ wá wọkọ̀ ojú omi ọmọ ní rárá o sàáwí ilal jabali àpáta tí ń bẹ lọ́kàn ibẹ̀ lèmi ọ lọ ya'simuni minal ma àpáta wọn sọ mi lọ́wọ́ omi. gẹ́gẹ́ bí wọn náà ṣe ń wo bàbá rẹ lónìí ni ọmọ abú bàbá ń sọ fún wọn pé báyìí báyìí ni kò ṣe wọn sọ pé no analog life lẹ́yìn live àwọn ń kọ́ digital. sọ wọn máa wọ pé bàbá rí ọgbọ́n tó. Nuh alayhi salam ni la asima al-yawma min amrillah kò sí tó lè gbà yẹn lẹ̀ lónìí lọ́wọ́ àṣẹ Allah tí àṣẹ ń bá dé pé parun ni gbogbo kálukọ́ parun afẹ́nitọ́ bá wọ ọkọ̀ ojú omi ó ní ẹ má wọ̀rì a máa pàdé lẹ́yìn ẹ̀ ìpàdé báwo ó dojú àlà ó tún dojú oorun ó dojú àgbéǹde báyìí lọ́mọ yìí parun o àwọn ọmọ tán gbàgbọ́ táwọn wọkọ̀ ojú omi àwọn ni wọ́n là Nuh alayhi salam àwọn rò pọ̀ kan nú àwọn ará ilé àwọn lọ́mọ abú yìí wọ́n rò pọ̀ kan nú àwọn ará ilé àwọn lọ́mọ abú yìí àwọn ọmọ kékeré sọ̀kan nú ará ilé àwọn innahu laysa min ahlika innahu amalun ghayru salih iṣẹ́ ẹbú lọ́mọ ya Rabbana mọ́sá àwọn ọmọ wa ń ṣe ẹbú báyìí lọ́mọ yìí parun. torí ẹ̀ a rí i pé Olúwa Ẹlẹ́dàá wa sà ọ́ lẹ́sà pẹ̀lú ìmọ̀ tó fún ọ kó o máa pèpè lọ sí díẹ̀sì. Olúwa Ẹlẹ́dàá wa gbogbo wàhálà gbogbo fìtínà tó dìrú àwọn tó síwájú wa kò sí lórí tiwa ó wá sí àlùmọ̀ tiwa àwa ó tún lẹ́lẹ́rìí láàánú ọ̀jẹ̀ nígbà tí Nuha tó lò 950 years tó fi pe àwọn èèyàn ẹni wá ń sọ pé kò pe àwọn ọ̀márí Allah wa ni ta ló kù tí ó jẹ́rìí fún ọ Nuha anabi Nuha alayhi salam ọ aláwọn àjọ Muhammad ni àlùmọ̀ Muhammad
sallallahu alayhi wa sallam àlùmọ́ muhammadu báwo nuh alayhi salam ó ní ar-rasulul awwal ìránṣẹ́ alákọ̀ọ́kọ́ muhammadu sallallahu alayhi wa sallam ó ní ar-rasulul khatam ó ní ìránṣẹ́ gbẹ̀yìn ìránṣẹ́ parí ẹ dákun ìpàkọ́ ó jìnnà sí igi mú níjọ́ wo ni nuh àti wá ló ti lọ níjọ́ wo la nabi muhammad sallallahu alayhi wa sallam tó dé tó fi wá jẹ́ pé àwa tá a kẹ́hìndé láàmú á jẹ́rìí fún nuh tó jẹ́ ìránṣẹ́ àkọ́kọ́ kó jíṣẹ́ lóòótọ́ àmọ̀ jẹ́rìí fún nuh torí pé Olúwa sọ fún anu al-Qur'an lórí nuh alayhi salam Allahu azza wa jalla ó sọ dídí súra kankalẹ̀ táǹpẹ̀ ní suratu nuh inna arsalna nuhan ila qawmi an anzir qawmaka min qabli an ya'tiyahum adhabun tọ eléyìí àwọn ìtaari àti ìta gbọ́ nínú súra míì náà nípa bí Nuh alayhi salam ti jíṣẹ́ ìbá alukur'an náà lọ sọ fún wa ipò lo 950 years tí fi ń jíṣẹ́ kàkà kí wọ́n gbàgbọ́ yẹ̀yẹ́ wọ́n fi ń ṣe àwa sì gbàgbọ́ kó dodo la alukur'an máa sọ lábàjẹ́rì fún Nuh alayhi salam lójú ọba ti àwọn èèyàn Nuh àwọn ẹni tó kọ̀ láti gbàgbọ́ so Olúwa ṣe wá ní ẹni tí ó jẹ́rìí fáwọn èèyàn nǹkan ẹlẹ́kẹta tó Olúwa tún fún wa tó ṣe kó ànábì wọn máa fún wọn máa sọ fún ànábì pé sal tu'ta béèrè ń tọ́ ń fẹ́ àfọ̀n Olúwa wa sọ fún àlùmọ́ yìí pé ud'uni astajib lakum wa qala rabbukum ud'uni astajib lakum Olúwa yín ni ẹ máa pè mí wọ́n máa jẹ́ yín ètò túmọ̀ sí pé Olúwa ó ṣà wá lẹ́ṣà lódodo Olúwa ló ṣà wá lẹ́ṣà lódodo àwọn ẹni tó nímà nínú wa wọ́n ṣà wọ́n lẹ́ṣà ńlá ọwọ́ àkùsọ wa wọ́n má rú dànù kí wọ́n á ní ìṣòro ìjàngbọ̀n tí wọ́n gbé kó fún wa. Ẹkẹrìmà àwọn ní ìṣòro àti wàhálà tó gbé kó fún wa oníbọlù ẹlẹ́dàá wa ti ṣẹṣẹ lẹ́tọ̀ọ́ fún wa ike a lè fẹ́ ìyàwó mathna wa thulatha wa ruba' a lè fẹ́ méjì méjì tàbí mẹ́ta mẹ́ta tàbí mẹ́rin mẹ́rin àti bó tún ṣe fún wa láǹfààní pé a tún lè máa bá àwọn ẹrú wa lóbìnrin tá a ní kápá lórí wọn lò Olúwa gbé ìpọ́njú ìdààmú àti wàhálà kúrò fún wa lágbọn eléyìí torí tí ó bá gbà fún wa ike ká fẹ́ ìyàwó méjì àbí ká fẹ́ mẹ́ta tàbí ká fẹ́ mẹ́rin wàhálà ó bá pọ̀ wàhálà lágbọn táwọn ọkùnrin àwọn ọkùnrin tó ṣe wípé wọ́n kúndùn obìnrin ìyàwó kan kò ní tó wọn tó bá jẹ́ pé ìyàwó ẹyọ kan bá l'Olúwa ní ká máa fẹ́ a gbọ́dọ̀ fẹ́ ju ẹyọ kan lọ ní kò sí tàbí ṣùgbọ́n ìdààmú ó ṣẹlẹ̀ àwọn ọkùnrin wọ̀nyí wọ́n dẹni tó gbégbá àrégbè wọ́n dẹni tí ń ṣe zina eléyìí tí ò ní pé wa eléyìí tí èsì rẹ̀ tí ò ní da Olúwa ẹlẹ́dàá wa ó mú yìí kú ìdààmú ọba tún wà lágbọn pé àwọn obìnrin wa wọn ìbá lé ńlẹ̀ débi pé ìranù ìbàjẹ́ yọ pọ̀ tó ń ti bá ń ti ṣe ń fẹ́ ìyàwó tààrà àwọn tó fẹ́ mẹ́rin àwọn mẹ́ta àwọn méjì àwọn ẹlẹ́yọ kọ̀ọ̀kan àwọn obìnrin sì tún pọ̀ jù ọkùnrin lọ débi pé wọ́n ṣèwádìí ike tó wá pé gbogbo ẹni tó wà láyé mùsùlùmí wọn àtàwọn ẹni tí ò mùsùlùmí kálukú bá tiẹ̀ wá díjú wọ́n bá fẹ́ ìyàwó mẹ́rin mẹ́rin àwọn obìnrin ò tún lé subhanallah àwọn obìnrin pọ̀ láyé gan ẹ máa ti bí ìsánákè sóògùn tó bá ní wọ́n bí ma
wọ́n tún bímọ wọ́n tún bímọ wọ́n wá bímọ wọ́n bímọ wọ́n bímọ wọ́n bímọ wọ́n bímọ ó rí i pé gbogbo bímọ yìí mélòó lọkùnrin mélòó lobìnrin bóyá gbogbo bẹ́ẹ̀ ṣe kí wọ́n bímọ tóun ọmọkùnrin méjì ni gbogbo àwọn yòókù ọmọbìnrin ni wọ́n. Allahu akbar. Gbogbo àwọn wọ̀nyí náà tó bá dàgbà tọ́tọ́ ẹni tí lọ́kọ láyé ọkọ ni wọ́n fẹ́ ní tó bá kọkùnrin kan obìnrin kan só ni wọ́n máa jẹ́ gbogbo àwọn yòókù yẹn bó ní káwọn ò ṣera wọn àbí a máa fẹ́ àwọn ìyàwó tọ́ wọn wò gbígbẹ́ ńgbà tó bá ti fẹ́ obìnrin kan fọ́dún kan kọ́ ọ́ lẹ̀ káwọn ẹni tí ò lọ́kọ káwọn náà lè láǹfààní pé kí wọ́n lọ́kọ káwọn náà gbọ́dún kan míì a'udhu billah ńgbà tá nàbí ni la'ana Allahu adh-dhawwaqina wadh-dhawwaqat Allahu la'ana àwọn ọkùnrin tí máa tọ́ obìnrin wò àtàwọn obìnrin tí máa tọ́ ọkùnrin wò Allahu la'ana wọn. ẹ̀yẹn wo àwọn orílẹ̀-èdè kan láyé níbi tó yẹ pé òfin wọn tí wọ́n ṣe òfin àtọwọ́dá òun náà ni pé ọkùnrin ò gbọ́dọ̀ fẹ́ ju ìyàwó kan lọ ẹ lọ wo bóbìnrin ti ṣe wà ń bẹ̀ rẹ́gẹ́dẹ́ tí wọ́n lọ́kọ ẹ má sọ ọ̀rọ̀ nípa bí ìbàjẹ́ ó ti ṣe pọ̀ tó ń bẹ̀ ìbàjẹ́ burúkú èyí tẹ́ ẹ̀ gbọ́ rí ní tó pọ̀ tó burú tó tún bá lùmàjú zina yìí lọ gbogbo ẹ̀ wọ́n ń ṣe ẹ sì wo bí tí àṣà àwọn ò ṣe lófin àṣà wọn ni pé ìyàwó kan ni wọ́n máa fẹ́ mùsùlùmí sì làwọn náà kódà wọ́n lè jẹ́ èdè irú etí alukurani fi sọ̀kalẹ̀ gan làwọn náà ń sọ pé ó ṣòro káwọn fẹ́ àwọn méjì àbólówó wà wàhálà ni ìdààmú ni ẹ lọ wo báwọn obìnrin ṣe pọ̀ nílé kálukú àwọn obìnrin pọ̀ rẹ́gẹ́dẹ́ táburú ń ṣẹlẹ̀ tolu agbé wàhálà kú ó tún gbé wàhálà kú fáwọn òbí tí ó bá jẹ́ pé Allah gbà pé kí àwọn ọkùnrin wọn máa fẹ́ ju ìyàwó kan lọ ni ẹ wo iye ọmọ tí ó dálé mọ́sú lọ́dọ̀ bàbá rẹ̀ tí wọ́n pọ̀ lọ jantirẹrẹ àbúrò máa lọ fọ́mọ ẹni bẹ̀yàn kàbí ọ̀fẹ́ yà wò mo láwọn ọmọ o wáwé tó o bá fẹ́ mú Allahu akbar yóò ṣẹlẹ̀ wàhálà ní fìtínà ní Olúwa gbé kúrò fún wa àwọn fìtínà kan tó tún máa ṣẹlẹ̀ tí o bá yẹ pé Allah ò ṣe bẹ́ẹ̀ lófin àwọn ṣeéṣe káwọn ọmọbìnrin wọn máa tọrọ lọ́dọ̀ àwọn àbúrò wọn àwọn ẹ̀gbọ́n wọn pé ẹ bá wa sùn àkúkú rọ́kọ tí wọn bá wá lẹ́gbọ̀n tí wọn lábúrò ọkùnrin wọn lè sọra wọn wò wọn wájú bàbá wọn pé bá wa sùn gbogbo ẹni ṣẹlẹ̀ láwọn àwùjọ mi Olúwa gbé kúrò fún wa torí ẹ̀ tọ́ba ni wọ́n gbé wàhálà kúrò fún wa látàrí pé a lè fẹ́ àwọn méjì mẹ́ta tàbí mẹ́rin á fẹ́ wọn máa sojúṣe ni o gbèsè kó á fẹ́ wọn ló kọ́ á fẹ́ wọn ọ̀sá ti lọ́kọ ọkọ náà lọ wọ́ ó ti lọ́kọ kẹ́là á máa sojúṣe ó sì máa tọ́jú wọn ò ní fẹ́ wọn fún yà ò ní fẹ́ wọn sọ wọn dẹrú gẹ́gẹ́ bí wọ́n ṣe máa béèrè pé obìnrin kan láti ìgbà tọ́kọ ti fẹ́ ọdún yìí ti gùn kọjọ kọ́ ń kọ́ bọ̀ ọkọ ò ṣètọ́jú kan fún ọ̀dájú gbá òní bí ojú Fíráúnà kò sí ń tọ́kàn pẹ̀lú pé kó ṣàánú ìyàwó kìí ṣe irú eléyìí o torí ẹni tó fẹ́ fi ọmọ yín tó lóun fẹ́ fi ṣèyàwó kejì òun fẹ́ fi ṣèyàwó kẹta òun fẹ́ fi ṣèyàwó kẹrin ẹ ṣèwádìí só níṣẹ́ lápá ẹ ṣèwádìí só ní nǹkan tí ó fi máa bọ́ ìyàwó tí ó fi máa tọ́jú ẹ̀ kọ́lé tó fẹ́ fẹ́ ìyàwó kankan ẹ wádìí àyìnmáyé tó ń fẹ́ tán pátì àyìnmáyé tó ń pọ̀ nǹkan fúnra ọ̀ dájú burúkú tó ẹ wádìí kọ́ ọmọ ọmọ bàjẹ́ kọ́ lọ bọ́ síbi tí ọ̀ dáa ẹlẹ́yìn ìjọba àwọn. tó ìwà náà madam furukọ́kọ́ tó sọ pé ẹni tí máa fẹ́ ni ẹnikẹ́ni kọ́ ọmọ tiẹ̀ dára rẹ̀ láàmú ó níṣẹ́ lọ́wọ́ kò níṣẹ́ lọ́wọ́ ẹni tẹ́mi máa bá kúnu kò burú tó bá di wàhálà tó bá dọ̀ràn gbàgbé ẹ̀ kó ní bàbá kan má yọ àwọn bàbá rẹ̀ lẹ́nu o torí ní tíyẹn máa jẹ ọ̀gbọ́dọ̀ pààyàn lórí o
ọ̀gbọ́dọ̀ tún wá di lọ́la kọ́ wá di pé àṣọ lórí ibú ni olórí ire ṣe lè do lórí ibú èèyàn dáadáa ṣe lè dèèyàn rádaràda tọ́ Olúwa Ẹlẹ́dàá wa nínú ìdààmú ìṣòro tó tún gbé kúrò fún wa nípa àwọn ẹrú wa àwọn yẹn tá a mú lójú ogun àbá àwọn ẹrú tí wọ́n mú lójú ogun tí wọ́n ń tà lọ́jà tààrà Olúwa aláàtún lè máa bá wọn lò. Akramakumullah, tí èèyàn bá jẹ́ kó ní kápá lórí ẹrú o sì láwọn ìyàwó kọjá nọ́mbà o wá ní kápá lórí àwọn ẹrú o wá rí àwọn ẹrú yẹn tó ní kápá lórí wọn pé èyí ti rẹwà jù èèyàn ló sì dá báyìí lọ́dà bí egbin yìí so wọ́n á ń wò ọ́ tí Olúwa bá ṣe lẹ́tọ̀ọ́ fún wa pé ẹrú tó o ní o lè máa bá lò lẹ́yìn ìgbà tá a bá ti ní kó ṣe nǹkan oṣù láti mọ̀ pé àpò òbí rẹ̀ kò sí nǹkan kan ń bẹ̀ fẹ́nìkan ṣáájú kó tó di pé ìwà kan lò tí ó bá jẹ́ kó Olúwa bá ṣe lẹ́tọ̀ọ́ ọmọdọ́gbọ́n bá ṣe zina abẹ́ẹ̀kọ́ ni tọ́lọ́ sọ pé mo ní kí ló dé tí ó wá tọ́ sí mi Allahu mú wàhálà yẹn kú ọlọ́tọ́ sí ọ ọba àlẹ́rù ẹgbẹ̀rún agbára rẹ̀ sì ká wọ́lọ́ tẹ̀bẹ́ rú làwọn ilé lẹ́yìn ìjọba àwọn. bákan náà àwọn kan ní wàhálà àti ìdààmú tó ló wá gbé kúrò fún wa òun náà ní bó ti ṣe ìdẹ̀kùn fún wa kí tá a bá wà lórí ìrìn àjò àwọn sọ̀làwátì tó jẹ́ rákà mẹ́rin mẹ́rin òun gbà ká máa ṣe ní rákà méjì méjì ó máa ń náyàn lọ́rùn àsìkò tẹ́ wà lórí ìrìn àjò tó bá wo wàhálà àárẹ̀ eléyìí tó ti mú ọ látàrí ìrìn àjò tó wá wò sí ìdẹ̀kùn ètí àṣẹríà tí Allah ṣe fún ọ nínú rẹ̀ pé sọláàtù dhuhur sọláàtù asr sọláàtù ìṣá agbàkọ́ máa ṣe rákà mélòó méjì méjì ó rí tọ́nà ọlọ́run pé Allahu akbar ìdẹ̀ra ńlá ní Islam ìdẹ̀ra ńlá ní Islam so la shak wọ́n tàtàrà rẹ̀ gbé wàhálà kó fún wa bẹ́ẹ̀ náà ni ẹni tí ń rìnrìn àjò bá ti ṣe wàá nù oṣù Ramadan níìsì wọ́n fẹ́ rìnrìn àjò lọ sílùú kan okun ara rẹ̀ ò gbé wípé kò ṣe suyam àbí okun ara rẹ̀ tiẹ̀ gbé wípé kò ṣe suyam ṣùgbọ́n Olúwa ṣe dẹ̀kun fún ọ wípé tẹ́ ẹ bá wà lórí ìrìn àjò àgbà wípé ẹ lè má ṣe suyam àmọ́ ẹ máa san padà lọ́jọ́ mi ó rí i pé tó o bá ṣe suyam ìrìn àjò yọ ọ́nà ọlọ́run yọ rọrùn fún ọ àmọ́ san padà lẹ́yìn Ramadan bákan náà kò lè dúró kò lè rúkú kò lè jókòó àárẹ̀ ń dà láàmú ọpọlọ rẹ̀ ò sì tí ì dàrú ó gbọ́dọ̀ ṣe sọlẹ́ báwo ni ó ti ṣe sọlẹ́ kò lè dúró láì farati kò lè dúró farati kò lè jókòó láì farati kò lè jókòó farati kò lè fẹ̀gbẹ́ lélẹ̀ kò sì lè fẹ̀yìn lélẹ̀ tàkàkà a sì ní yóò ṣe sọlẹ́ a sì lọ gbọ́dọ̀ ṣe sọláàtì wa'bud rabbaka hatta ya'tiyakal yaqin wàá máa sin Olúwa títí tí kò fi dé wàá má lọ kúkú jífà ìsìláàmù ni kódà kó ṣe pé ojú ni ọmọ ẹsẹ báyìí tí ó rànjú báyìí pé mo ti dúró tí ó ka fatia tí ó ka súra tí ó rọra rẹ ju rẹ lẹ díẹ̀ Allahu akbar mo ti rúkú subhana rabbiyal azim subhana rabbiyal azim subhana rabbiyal azim yóò bá tún rànjú kóńtìnàró sami'a Allahu liman hamida yóò bá tún ra mójú lọlẹ Allahu akbar wọ́n gbé gbogbo wàhálà kó fún ọ àwa awitan lọ kún káfìrì ó ṣe sọláàtì tó fi kú ó sì ti ń ṣe sọláàtì káàrí o tó mú ọ àárẹ̀ tó wá mú ọ ọ̀ ń jẹ bọ̀ ń jiyàn ọ̀ ń jẹ àmàlà bẹ́ẹ̀ lọ ń jẹ fùfú ohun tó ń jẹ ẹran bẹ́ẹ̀ lọ ń jẹ wàrà
ọ̀ntún pàtẹ la gbà tó lè lábẹ́ wọ́n gbé fún ọ gbé mu ṣùgbọ́n sọ̀láàtì yìí nìkan iná lè ṣe Allahumma jẹ́ kúkú burúkú ẹ̀yin tẹ́ ń tọ́jú aláàrẹ̀ lẹ́ ń gbọ́n o ẹ mú lórí mú lọ́rùn ẹ ṣe sọ̀láàtì làákàyè ò tí ì dàrú adúpẹ́ èyí ṣe kórì yín ti dàrú táàpẹ́ ń ṣe wèrè táà sọ pé marfu'un ankal qalam wọn ò tún ní kọ ẹsẹ̀ ẹlẹ̀ fún ọmọ rárá orí ẹ̀ sì pé ara lọ́ọ̀kan ní má ẹ́ńjìnì bẹ bọ́dì ló ti weak ajẹ́ pé bọ́bá ti ṣe gbà ní ọmọ ṣe sọ̀láàtì o tí kú bá lọ mú lọ bá wọn tí ẹ gbé ajẹ́ bó ti ṣe jẹ́ Olúwa ti gbé wàhálà kó fún wa bákan náà nínú wàhálà tó tún gbé kó fún wa kí lẹ rí sí káfọ́jú ó ṣe jihad mọ́ ń bí yín ni ẹ̀yin ọ̀jọ̀gbọ́n afọ́jú tó náà lè kópa nu jihad tani ó máa sá tani ó máa sáládà tani ó máa ta lọ́fà Olúwa gbé kó fún afọ́jú ẹ̀yin ò ní kópa nínú ogun arọ òun náà ò ní kópa nínú ogun káti ẹ̀pọ̀ ń ríran ọkàn ká sáré gbóni ó sáré lọ gbóni ó sáré lọ ibi tí wọ́n ti ra amúnù aláàárẹ̀ kò sí jihad lórí tiẹ̀ náà ebi ọgbádùn ni Olúwa Ẹlẹ́dàá wa kò di wàhálà rò ẹni tí ò ní nǹkan tó lè fi jà kò lọ́bẹ bẹ́ẹ̀ ni kò ládàá kò lọ́fà bẹ́ẹ̀ ni kò lọ́kọ̀ kò lẹ́ṣin bẹ́ẹ̀ ni ò ní ràkúnmí kò sí nǹkan kan fún ẹjọ́ kò lé ẹjọ́ kò lé kó mẹ́sẹ̀ pé akànkóyin lẹ́yìn lọ pa akóyin lọ fún kó kíkó lè bá a rí yín mú ẹjọ́ kò lé ó ń gbèsè ó náà wá wọn kó kọ ẹni tí ó lọ jihad bàbá gbèsè lónà bá ní ẹ kó kọ mi ẹ dúró torí náà bá lọ pa yín àwọn ẹni tí ẹ jẹ lówó ní rówó wọn gbà mo rò pé yé ìsìláàmù ni kò sí wàhálà ẹni tí ò jẹ́wọ́ àwọn ni ó lọ bàbá rẹ màmá rẹ ń bẹ láyé bàbá rẹ màmá rẹ ń bẹ láyé bàbá màmá wọn làwọn farama kọ lọ jihad fàfihìmá fàjáhìd ara bàbá àtìyá rẹ ni ó ti ṣe jihad bẹ́ẹ̀ la nàbì sallallahu alayhi wa sallam wí ìgbà tó ọmọ kan wá bá nàbì sallallahu alayhi wa sallam ó ní mo fẹ́ kópa nínú jihad àmọ́ bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí báyìí mo fi bàbá àtìyá mi lẹ̀ tí wọ́n ń sunkún mo ti pa wọ́n lẹ́kún sẹ́yìn mo kọ́ dọ̀ọ̀dọ́ náà ní gbogbo gbà òun tiẹ̀ torí ẹjẹ́ rẹ̀ ọmọ ru ni pé kíni àwọn tá a fẹ́ lọ ja jihad ó ní mo fi wọ́n lẹ̀ báyìí wọ́n ń sunkún ẹ kó kọ́ mi Ànábì ní padà lọ bá wọn kọ́ pa wọ́n lẹ́yìn bó ti ṣe pa wọ́n lẹ́kún fàfihìmá fajahid ara wọn ni kò ti ṣe jihad tiẹ̀ bákan náà àwọn ìṣòro eléyìí tá a dirú àwọn ọmọ Israẹli Olúwa ò dirú àwa ò dirú wa bí àwọn nísìnyí báyìí tọ́ba lọ tọ̀ tí tọ́ba kánṣá sọ rẹ̀ báyìí kò sómi tí ó fọ̀ ọ̀yà rẹ̀ kó mbẹ̀ ni àfa ọwọ́ àárẹ̀ aṣọ torí pé tọkàn nínú Islam kọ́ tójú bá ń tì pé aṣọ tóun ti fọ̀ bẹ́rẹ́ tóun ti fi sísọ́ọ̀sì gé ló ń gbé ká ọ̀yà wa sọ tó sọ ọmọ bẹ́ẹ̀ ni gbogbo aṣọ wa jẹ pé ògèdè patch torí kíni nítorí ìṣòro tó lù wá dìrù wọn kò sínú Islam gbogbo tọ gbogbo gbẹ tọba yí ọ lásán ó ti tó pé kó fọ̀ tọba sì ti fọ̀ tọba ti mọ́ ó ti má nànú. bákan náà nínú sọ̀rọ̀ tó lù wá tún gbé kúrò fún wa ó ń lọ́rọ́ bá ń ṣe ń rọ́ọ̀sù bẹ́ẹ̀ dá kan mà ẹ̀ dá Ramadan mà ẹ̀rí kan sọ pé wọ́n rọ́ọ̀sù dáadáa kún kò sí wàhálà mẹ́ Olúwa ti gbé wàhálà kó fún wa níjọ́ lẹ́yìn rí àná la rí abẹ̀rẹ̀ suyam lónìí àwọn ò tí ì rí ńgbà tá a bá tó rí tọ́ ẹ̀yìn rí lónìí ẹ bẹ̀rẹ̀ suyam lọ́la ọ̀la tẹ̀yìn bẹ̀rẹ̀ ńlá wa tó rí torí ìhà ọ̀tọ̀ọ̀tọ̀ níbi tìlú wa wà láyé ẹ̀yin bẹ ní agbọn abùlà ọ̀run àwa ń bẹ lágbọn àríwá ayé àwọn kan ń bẹ lágbọn abùwọ̀ rẹ̀ àwọn kan ń bẹ ní gúúsù rẹ̀ so ibi tí
oṣù tí máa ń lé ní ìhà kọ̀ọ̀kan yàtọ̀ síra wọn. mi bẹ́ẹ̀ rádìí Qurayb tó gbọ́ alátọ́dọ̀ Ibn Abbas radiyallahu anhuma tó ṣàfihàn pọ́tọ̀ lọ́jọ́ tí wọ́n bẹ̀rẹ̀ sùyàmù Madina ọ̀tọ̀ lọ́jọ́ tí wọ́n bẹ̀rẹ̀ sùyàmù ní Asham. wọ́n sì ní ẹ tí Amirul Mu'minin náà rí kí ló dé tẹ̀lé onírà bí súnà sì pa wá lásẹ̀nu wípé ìgbà táwa náà bá rọ́ọ̀sù lọ́dọ̀ wa ní ká bẹ̀rẹ̀ ìgbà táwa bá rọ́ọ̀sù ní ká túnu. èyí tó túmọ̀ sí pé likhtilafil matali' i'tibar yíyàtọ̀ ibi tí oṣù tí máa ń lé lágbọn abìkan síbìkan ṣẹ̀ríyà ọ̀kàkún. sọ nítorí di eléyìí wọn á ní sọ pé wọn rọ́ọ̀sù Maka wọn ti rọ́ọ̀sù Nàìjà àti Maka síbìkan náà ni. ní Maka ní ìsìn wọn ti sínú ẹ ṣe sínú ní ìsìn àbẹ́yìn ọmọ abẹ́ wọ́n ti sínú Maka tipẹ́ kọ́ wa sínú ní ìsìn nítorí pé àlùmọ̀ kan náà ni wa sẹ́lù kan náà là wá ń gbé kìí sẹ́lù kan náà là ń gbé aago wa yàtọ̀ síra wọn tẹ́lẹ̀ ìjẹba wọn iná lọ fà ló fi jẹ́ pé tábà lọ ṣàṣìṣe níbi rírọ́sù ọjọ́ tá a wá dúró l'Árafà ọjọ́ kẹsàn-án ló yẹ ká dúró l'Árafà àwa ṣàṣìṣe ọjọ́ ọdún la dúró l'Árafà Àràfà ti lọ lánàá àwọ̀ ọ̀mà bá a ṣe wá rọ́ṣù sí ọjọ́ ọdún la dúró l'Árafà òfin ṣẹ̀ríà sọ pé ìgbà tó ti jẹ́ pé àwa tá a pọ̀ iná ní rírọ́ṣù wá já sí pọ́jọ́ ọdún lápadà dúró l'Árafà ẹ̀yin ẹ̀ta hóró ẹ̀yin lẹ wá rọ́ṣù dáadáa lẹ wá gẹ̀ẹ́tì ọjọ́ Àràfà ń pé kò é sọjọ́ ọdún ní ọ̀bọ̀ sí tẹ́yìn ẹ̀ta hóró ń bá lọ dúró l'Árafà dúró l'Árafà tí gbogbo àlùmọ̀ tán ṣàṣìṣe wọn táwọn bá dúró l'Árafà lọ́la ni ló tó jẹ́jọ́ Àràfà lọ́dọ̀ Allah Allahu akbar bẹ́ẹ̀ ni ṣẹ̀ríà sọ. torí ẹ̀ hadith Ànábì sallallahu alayhi wa sallam ló ti sọ pé fitrukum àbí sawmukum yawma tasumun wa fitrukum yawma tuftirun wa adhakum yawma tudahhun. sọ́ọ̀mù yín ọjọ́ tẹ́ bá jọ bẹ̀rẹ̀ ni o àbùkátà gbogbo karambani kan ìsábì irọ́ kan gbogbo ẹ̀tànjẹ kan àníta bá tún ṣàṣìṣe nu bá a ṣe rọ́ọ̀sù àṣìṣe tá a ṣeun iná ní ṣẹ̀ríà ó tún sọ pé ó ṣe déédéé òun wà nù àwọn ìwádìí kan tá a ti ṣe rí nínú àwọn ìwé tá a kọ́ tá a fi gba ìwé ẹ̀rí wa subhanallah gbogbo àlùmọ̀ ló ṣàṣìṣe òun ṣẹ̀ríà sọ pé ìjọ tẹ ṣàṣìṣe òun náà ní ṣẹ̀ríà gbà wọlé tó àbùkátà karambani kí wọn ṣe ìsáàbì kan àti sírò rẹ̀ àti rí kí la fẹ́ fi ṣe dákun fi sọ́dọ̀ ara rẹ̀ kò sí ní tá ló máa fẹ́ fi ṣe. sùyàmù yín lọ́jọ́ tí gbogbo yín bá jọ bẹ̀rẹ̀ kò sí kónkó jábílẹ̀ ìtúnu yín lọ́jọ́ tí gbogbo yín bá jọ túnu iléyá yín lọ́jọ́ tí gbogbo yín bá jọ pẹran iléyá. so Islam ọ̀farama ọ̀dánìkànjọ́ pọ́n ẹjọ́ máa ṣe ni torí ẹ̀ tó lórí tó bá ti kéde kó wọn rọ́ọ̀sùn wọn rí náà ni tó bá sì ní wọn ò rí náà ni níta tún ṣe náà ṣẹ̀ríà yìí tún ti fi hàn wá pé ẹ kájọ́ ẹlẹ́yìí jábà Olúwa ti gbé gbogbo wàhálà yẹn kó fún wa tí ó bá jẹ́ bẹ́ẹ̀ kò bá jẹ́ kó àlùmọ̀ wàhálà ni wá ṣùgbọ́n gbogbo ẹ̀ ló hàn gbogbo ẹ̀ ló rọrùn àfi téèyàn bá ń tẹ̀lé fẹ́nu. bẹ́ẹ̀ náà ni apá kan nu wọn tún sọ pé nu wàhálà tó ló wá gbé kó fún wa lọ́jọ́ ọdún léyà ti hajj tá ànábì ṣe ànábì dúró pé gbogbo ẹni tó bá ní ìbéèrè kó máa ṣe
ṣáájú kó sì tó dìgbà wọn ìgbà tí wọ́n ti Mina àti wọ́n ti Muzdalifa wá sí Mina Ànábì sọ fún wa láàárọ̀ ọjọ́ ọdún tá a mọ̀ sí yawmul hajjil akbar ọjọ́ hajj tó tóbi jù abẹ́ Allah kó má ṣe lé wa gbogbo wa ẹni tó ti lọ rí kó ló wá má ṣe lálọ́ ọmọ fún nǹkan ńlá ni Olúwa ṣe fáwọn mùsùlùmí wàláhi tàláhi ìdẹ̀ra ńlá lọ́lọ́wọ́ ṣe fún wa nígbà tó ṣe wá mùsùlùmí nígbà tí wọn náà bá lọ sí hajj tí wọn náà rí àwọn ọmọ ìyá rẹ̀ láti gbogbo orígun mẹ́rẹ̀ẹ̀rin ayé tí gbogbo yín jọ ń wí nǹkan kan náà labbaik allahumma labbaik labbaik la sharika laka labbaik innal hamda wan ni'mata laka wal mulk la sharika lak nígbà tó bá rí i pé ètò pọ̀jù nínú àwọn ẹni tẹ́ ń jọ ń wí wọn ṣe lárúbáwá torí pé ètò pọ̀jù nínú mùsùlùmí ní gbogbo àgbáńlá ayé wọn ṣe lárúbáwá láti ìjọ tí islam ti bẹ̀rẹ̀ tó rẹ́sìn gbogbo àgbáńlá ayé ní islam walhamdulillah bó tilẹ̀ jẹ́ pé de lárúbáwá lè de islam gbogbo yín ọ̀dọ́ máa wí nǹkan kan náà tó ń tí kó wọn gbọ́ lárúbáwá sọ̀láàtì náà ń kọ́ ní gbogbo fíkì bí ọba lọ Russia kọ́ lọ Dagestan kọ́ lọ Shishan ó rí i pé gbogbo wọn lárúbáwá yìí náà Allahu akbar asalaamu alaykum wọ́n sì máa ṣe sọ̀láàtì wọn kọ́ lọ Turkmenistan kọ́ lọ Tataristan gbogbo àwọn alóyún ó rí i pé èdè lárúbáwá yìí náà New York ó rí i pé èdè lárúbáwá ni Wales London ó rí i pé gbogbo wọn kọ́ èdè lárúbáwá yìí náà Aljazair Maghrib Tunis Mauritania Senegal Cape Verde gbogbo ẹni tó bá rí tí ń ṣe sọlá kí ni gbogbo wọn máa wí wọn bẹ̀rẹ̀ pẹ̀lú Allahu Akbar wọn sì parí pẹ̀lú kí ni asalaamu alaykum kul siru fil ard ẹ̀rìn káàkiri tó kàn gan kàlú yín tó gbọ̀n rìn káàkiri kọ́ lọ wo báyé ṣe rí kọ́ ọmọ báwọn yẹn ṣe rí kọ́ kọ́gbọ́n tó bá lọ ṣiṣẹ́ hajj Allahu akbar kabira innamal mu'minuna ikhwa ẹni tí ò rí ọ rí yọ máa ṣàánú ẹ ẹni tó rí rí wọn náà máa ṣàánú ẹ ọmọ ràn lọ́wọ́ onífẹ́ ká burú ṣe onífẹ́ ká burú ṣe wọn náà. báwa wí tán lẹ́sìn àwọn dúdú nìkan ní Islam bàbá Amẹ́ríkà ńgbà tí o ti jáde kó l'Amẹ́ríkà àwọn sì fẹ́ fight racism ẹ̀yàmẹ̀yà táwọn òyìnbó ń bá wọn ṣe àwọn àgbà Islam wọn àríkọ́nà bẹ́ẹ̀ ẹ̀sìn tí wọ́n gbà wọn nù lọ́wọ́ àwọn amúnisìn àwọn campaign pé ẹ̀sìn àwọn dúdú nìkan ni lọ́ba lọ ṣiṣẹ́ hajj lọ́ba rí gbogbo èèyàn lóríṣiríṣi kọ́lọ̀ tí kálukú ń ṣe tawaf wọn subhanallah wípé àìlágbọ̀ọ́yé làwọn fi ń ṣe Islam bẹ́ẹ̀ ni ó tún kẹ́kọ̀ọ́ oríṣiríṣi tó bá lọ ṣiṣẹ́ hajj láì jẹ́ pé nìkan dọ́ ọjọ́ kò ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún ọ. Ànábì sọ pé lónìí o á sọ̀kò ọjọ́ ọdún nù á gun ẹran á fa orí á ṣe tawaful ifada bánabi ṣe tónu á sọ̀kò á gun ẹran á farí á ṣe tawaful ifada gbàtà Ànábì wa parí gbogbo sẹ́ Ànábì wa dúró ẹ̀ ń bá níbèrè kọ́ máa ṣe Ànábì náà ni àǹfààní ńlá fún gbogbo ẹni tó bá fẹ́ ṣèbéèrè kò dàbí gbogbo ẹlòmíì a lè wí nǹkan kó ṣe déédé a lè wí kó má ṣe déédé ṣùgbọ́n Ànábì wa ma yantiqu anil hawa in huwa illa wahyun yuha Ànábì sọ̀rọ̀ fẹ́nu nítorí wàá fi ránṣẹ́ sí ni màá sọ ẹnìkan bá béèrè ó ní wà Ànábì sallallahu alayhi wa sallam kó sẹ́sìn máa ń sọ pé á sọ̀kò á ṣe kínni á pẹran á fárí á ṣe tawaf èmi ti wá fárí kí n tó sọ̀kò kí n tó pẹran ẹnìkan wá ó ní èmi o mo pẹran kó tó di pé mo fárí kó tó di pé mo sọ̀kò mo ṣe tawaful ifada
kó tó di pé mo ṣe nǹkan míì gbogbo béèrè tí wọ́n bí anabi lọ́jọ́ yìí nípa nǹkan tí wọ́n tì síwájú tó yẹ kí wọ́n fà sẹ́yìn àbí ìtàn fà sẹ́yìn tán tì síwájú anabi ń dá wọn lóhùn pé if'al wala haraj ṣé bó ti ṣe kò sí wàhálà ṣé bó ti lọ ṣéun kò sí wàhálà kò túmọ̀ sí pé gbogbo nǹkan tó bá ti bi wá léèrè láyé if'al wala haraj ọkàn bẹ̀sìn jẹ́ ni o ọkàn bẹ̀sìn jẹ́ kò sì túmọ̀ sí pé gbogbo nǹkan mìíràn nínú ṣe hajj if'al wala haraj pé òun báyàwó ń lò lẹ́yìn táwọn ti gbé ihram if'al wala haraj kí ló ń jẹ́ bẹ́ẹ̀ kí ló ń jẹ́ bẹ́ẹ̀ òun fi lọ́fíńdà lẹ́yìn tó ń ti gbé ihram if'al wala haraj kò sí ń tọ́jọ́ bẹ́ẹ̀ ẹnìkan ti kọ tírà burúkú kan bẹ́ẹ̀ rí lásìkò kan kó tó di pa apàdà wá sí nàìjíríà tó a máa ń ṣiṣẹ́ pẹ̀lú àwọn at-taw'iyya al-islamiyya fil hajj àwọn ẹni tó máa ń lani lọ́yẹ̀ lásìkò ṣe hajj tó yẹ kí wọ́n wà pẹ̀lú ministry of islamic affairs ní saudi arabia sàfà kan ní saudi wa kọ tírà kan if'al wala haraj ó fi fẹ́ sọ pé gbogbo nǹkan náà nínú ṣe hajj ẹ máa ṣe kò burú so ẹ̀ka náà tọ́kan nínú àwọn olùmọ̀wá láti Madina Sheikh Abdul Muhsin Al-Abbad tán pàkíyèsí pé wọ́n ti ká tírà wọ́n ti ká sí wọn létí lẹ́sẹ̀kẹsẹ̀ so wọ́n ti sọ pé ìsọkúsọ ni gbogbo eléyìí o tírà wọn wọ́gilé wọn gbọ́dọ̀ jẹ́ wọ́n pín o ẹ̀ka náà ní ìjọba sì ti fa gbogbo tírà tí wọ́n ti kó wá pé kí wọ́n pín ìjọba ni wọ́n gbọ́dọ̀ pín torí pé ìjọba wà tí mójútó ẹ̀sìn kẹ́sìn ọmọ bàbà jẹ́ tí ó bá ti sẹ́ni tí mójútó ẹ̀sìn wọ́n máa bẹ̀sìn jẹ́ ni àbẹ́yìn orí ti ń ṣẹlẹ̀ ní Nàìjíríà ni ìsọkúsọ lóríṣiríṣi ọ̀kan tó ní kẹ́ ẹ máa ṣe sùyàmù lọ ẹ̀yin tẹ́ ń ṣe nǹkan oṣù àbẹ́ rí nǹkan bẹ́ẹ̀ àdánwò burúkú wọ́n ní sọ̀láàtì nìkan lẹ́ẹ̀ lè ṣe àmọ́ Ramadana ẹ máa bá lọ a'udhu billahi minash shaitanir rajim ó kì í tó bá mú jẹ láyé bóòlù sì fẹ́ mú jẹ ń jọ gbẹ̀ndàl kìyàmà ṣé báyé ni rọ́mọ ayé lẹ́tàn jẹ́ mà kò sáyè fún gbogbo rọ̀ gbogbo kàkàrí rírọ́ ayé lọ́mọ ọmọ pé gọ́ngọ́ sọ bó bá dijọ́ gbẹ̀ndàl kìyàmà ẹni tó sọ òdodo gan tí ọbẹ̀ sìn jẹ́ ẹ̀rú ọmọ bà wọ́n jọ gbẹ̀ndàl kìyàmà wọ́n máa sá kójókójó wọ́n máa sá kíjokíjo báwo wá ní ìwọ tó ọbẹ̀ sìn jẹ́ tó ọmọ á má bẹ̀ sìn jẹ́ nítòsí mọ́ tó fi sọ ó yí ọ ó sì yí ẹlẹ́dàá wa níjọ́ tí wọ́n bá wá tì ọ́ síwájú gbogbo àlùmọ́ ní gbangba kìyàmà pọ̀ bẹ̀sìn mi jẹ́ ẹ dákun kí lọ́ọ́ fẹ́ sọ o rò pé kìyàmà dàbí táyé ni kò dàbí táyé kò síbi téèyàn fẹ́ jàjàbọ́ kó lọ ẹlẹ́dàá wọ́ sànù wa tọ́ ẹlẹ́yìí jábọ̀ àwọn olùmọ̀ wa sọ pé wàhálà tán gbé kó òun ọjọ́ fún tẹni tí ń ṣe dáadáa ni o ẹni tí ń tẹ̀lé òfin Allah ìwọ ni wọ́n gbé wàhálà kó fún ọ ìwọ ní ìsìn olè ni ọ ọjà lè ọ wá ní wa ma ja'ala alaykum fi ddini min haraj gbogbo tí wọ́n bá dá wàhálà lẹ̀ fún Allah ò dírù yín nú ẹ̀sìn ó lè sí ni ọ ẹ mú àbí òye ẹgbẹ́ ọwọ́ ẹ̀ tó bá jẹ́ pé bó ṣe jalè ó pé májẹ̀mú tá a rí lára olè tá a fi gé ọwọ́ rẹ̀ wọ́n gé ọwọ́ rẹ̀ ó gbọ́ ayé ò sí fún ọ láti máa fa àyà ike wa ma ja'ala alaykum fi ddini min haraj zina lọ́lọ́ sí abọ́ pààyàn ó mutí abọ́ parọ́ zina máyàn gbogbo eléyìí ìyá onígbèdéke wà tí wọ́n ní kó fi jọ́ ó lè sọ pé wa ma ja'ala alaykum fi ddini min haraj tó lẹ́yìn ìjọba àwọn. millata abikum Ibrahim ẹ máa tẹ̀lé ìlànà bàbá yín anabi Ibrahim ay ittabi'u ńlọsẹ̀ wa mansub ittabi'u millata abikum Ibrahim ẹ máa tẹ̀lé ìlànà bàbá ńlá yín Ibrahim aleyhi salam aya yìí bẹ́ẹ̀ nù aya tá a ti mọ̀ pé bàbá ńlá wa bàbá wa ni torí Ibrahim yìí ṣe bàbá wa tààrà
kọ́dọ̀ kọjá bàbá tó bí bàbá wa ipò tó wà ga bàbá 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 wa ó jìnnà ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ bàbá rẹ̀ tààrà ọwọ́ á ní wò lè pè ń bàbá rẹ̀ bàbá yín ń pè yín bàbá ọ̀ ń sọ fún bàbá rẹ̀ nù ń jíṣẹ́ grandpa fún bàbá rẹ̀ pé dáàdì yín ń pè yín ọgbọ́n rárá ó sòfò èdè ọ̀gbẹ́dẹ̀ wọ́n sọ pé bàbá mi ń pè yín yóò tún wá ya bàbá rẹ̀ náà lẹ́nu pé bàbá tèmi àbí bàbá tẹ bàbá tèmi ni bàbá tó bí yín bàbá mi tọ́ torí ẹ̀ bàbá tó bí bàbá rẹ̀ ni kọ́ máa mọ èdè tó máa sọ sọ̀tọ́ bá fẹ́ sọ̀rọ̀ bàbá rẹ̀ ó ní bàbá mi bàbá fẹ́ sọ̀rọ̀ bàbá tó bí bàbá sẹ́mi pé bàbá tó pe gbẹ́rẹ́ fún ó mú fura dání ó bàbá mi. bàbá rẹ̀ nù ó ní mọ́tò wà mí odijọ́ tí wọn náà bá di bàbá tọmọ kan wá ń gé ọ pẹ̀lú ọ̀bẹ tó ń límítì fọ́nkṣàn rẹ̀ njọ́nà lọ́mọ ìpè náà jàǹbá sí ọ nínú bá ń ṣe ń pín ogún àyà yìí jẹ́rìí fún imaamu Abu Hanifa àti imaamu Ahmed nípa mas'ala kan tó ń bẹ nù àwọn léyìí tó rọra lé díẹ̀ nínú bá ń ṣe ń pín ogún nínú àwọn àyẹ̀wò tó rọra lé díẹ̀ à ń pè ní mas'alatul jaddi wal ikhwa ọ̀rọ̀ nípa bá ṣe máa pín ogún bàbá nígbà tóun àtàwọn ọmọ yóò kú tí wọ́n bá jọ wà ń di ogún sẹ́wọ̀n pé bàbá ló mú bàbá dọ́dọ̀ ẹni tó kú bàbá náà ló gbá àwọn ọmọ bàbá rẹ̀ àwọn ọmọ bàbá àtìyá rẹ̀ dọ́dọ̀ ẹni tó kú òfin ṣẹ̀ríà sì sọ fún wa nípa ogún ẹni tó bá yẹ pé nǹkan kan náà ló mú wọn dọ́dọ̀ òkú ẹnìkan ò ní lọ́lá ju ẹnìkan lọ nípa àǹtí ọgbà báwo la ti wá fẹ́ ṣe ká kúkú pé bàbá ń bàbá ni gẹ́gẹ́ bí bàbá ṣe máa ti àwọn ọmọ ayá ń dànù kí bàbá náà ti wọn dànù àbí ká sọ pé rárá Zayd ibn Thabit ojú ọ̀nà tiẹ̀ òun náà ní pé al-jaddu ma al-ikhwa uswa al-jadd àtàwọn ọmọ bàbá òkú àtàwọn ọmọ bàbá àtìyá rẹ̀ wọ́n jọ dọ́gba. sọlọ́dọ̀ àwọn míì nínú àwọn sọ̀hábà àwọn sọ pé bàbá ni ẹja jẹ́ kí bàbá kó ṣe pẹ̀lú àwọn ọmọ ìyá irun tí bàbá máa ṣe fún wa tí ó tì wọ́n dànù. eléyìí ni Abu Hanifa mu àti Ahmad ibn Hanbal nínú riwaya kan nínú ẹ̀rí wọn ní aljaddu abu bàbá lónà kí ló dé tẹ́ fẹ́ máa pín nǹkan tó lù wọ́ pín ẹ fẹ́ máa ya tó lù wọ́ yà ṣebí Allah sọ pé millata abikum Ibrahim ẹ tẹ̀lé lánàá bàbá yín Ibrahim yìí sì ṣe bàbá wa ni síbẹ̀síbẹ̀ wọ́n pè ń bàbá wa tọ́ eléyìí jẹ́ báwọn. ńlọlọ́wọ́ à ń bá wí o wípé millata abikum Ibrahim torí pé ìwọ̀ tí anabi Ibrahim ní lórí wa ó dàbí ìwọ̀ àwọn òbí wa ni. huwa sammakumul muslimina min qabl Ibrahim náà ló sọ yín ní mùsùlùmí tẹ́lẹ̀ ṣáájú anabi wa Muhammad sallallahu alayhi wa sallam. وفي هذا ọgbọ́n tó dópin bẹ́ẹ̀ nu eléyìí pípẹ́ ẹnikẹ́ni tó bá ti tẹ̀lé ta nàbí wa Muhammad sallallahu alayhi wa sallam mùsùlùmí ni ọ̀nà nìtúmọ̀ àdúrà tí anabi Ibrahim ṣe àti anabi Ismaila rabbana waj'alna muslimayni laka wa min dhurriyyatina ummatan muslimatan lak. ibi tí Ibrahim ti pè wá mùsùlùmí nù Olúwa wa ṣe èmi Ibrahim àti ọmọ mi Ismaila ṣe àwa méjèèjì ní mùsùlùmí méjì fún ọ ẹni tí ó sọpá sọsẹ sílẹ̀ fàṣẹ wọ Allah
wa min dhurriyyatina má jẹ́ ọmọ lórí wa yàtọ̀ sí wọ bàbá burúkú ó ń fẹ́ kó lóò ṣe dáadáa fún ọ nìkan kó má ṣe dáadáa fáwọn ọmọ rẹ kó má ṣe dáadáa fáwọn àrọ́mọdọ́mọ rẹ irú bàbá kí bàbá bá wọn Olúwa má ṣe wá bẹ́ẹ̀. àwọn bàbá dáadáa yìí máa wù wọn kó dáa fáwọn ọmọ wọn jù wọn lọ gbogbo ntẹ́ ẹni tọ́ da kí tiyàn jẹ́ nǹkan kékeré pátápátá gbà lẹ́gbẹ̀ẹ́ táwọn ọmọ yín ò ní gbogbo ọlá tẹ́ ẹni kọjá ní tó kéré pátápátá gbà lẹ́gbẹ̀ẹ́ táwọn ọmọ yín ò ní owó tẹ́ ẹni kọjá ní tó kéré lẹ́gbẹ̀ẹ́ táwọn ọmọ yín ò ní bẹ́ẹ̀ làwọn bàbá rere ni wọ́n máa ronú. àmọ́ bàbá olórí ibú tí ń pé ya Rabbi gbogbo tó bá ṣe fún mi tó bá ṣe fáwọn ọmọ mi má jẹ́ kí tàwọn ọmọ mi ó tó tèmi bàbá abú bàbá radarada bàbá àyà kò ṣe ní bàbá òfò tí ó da fọ́mọ tí ó máa ṣe lára rẹ̀ irun wọn lẹ́rìí tí ń gbé ọmọ rẹ̀ lẹ́sẹ̀ tó bá da fọ́mọ rẹ̀ wọ́n lọ́ da fún tó bá kù díẹ̀ káàtó fún wọ́n ló kù díẹ̀ káàtó fún mọ ibi tó bá ń burú fọ́mọ rẹ̀ tí ó bá da oná gbégbá bára dọ́dọ̀ rẹ̀ so ọmọ rẹ̀ ó sì ti da fún kò yọ ọ lẹ́nu ọwọ́ ní kò máa fún ọ lówó ọmọ pàdó àti kọ́kọ́ gbà náà tí ò tiẹ̀ máa yọ ọ lẹ́nu pé báà mi oúnjẹ ti tán lé báà mi aṣọ ti gbó mọ́ mi lọ́rùn báà mi mo fẹ́ pààrọ̀ bàtà lọ́mọ 40 ọdún Allah ò ṣe tiẹ̀ bẹ́ẹ̀ ọ kọ́kọ́ dúpẹ́ torí ẹ̀ anabi Ibrahim tún ṣàdúrà fáwọn ọmọ rẹ̀ wa min dhurriyyatina àwọn àrọ́mọdọ́mọ wa àtàrọ́mọdọ́mọ tèmi bàbá àtàrọ́mọdọ́mọ àwọn ọmọ mi ummatan muslimatan lak sàwọn náà lálù má mùsùlùmí fún wa Allah bẹ́ẹ̀ náà lólu àṣìṣe gbogbo àwọn arọ́mọdọ́mọ anabi Ibrahim gbogbo àwọn mùsùlùmí àwọn arọ́mọdọ́mọ Ismail mùsùlùmí nínú wọn là anabi wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam. liyakuna ar-rasulu shahidan alaykum kí anabi wa Muhammad sallallahu alayhi wa sallam lè bá jẹ́lẹ̀rí lórí yín pé sọ jíṣẹ́ fún yín àbí ó jíṣẹ́ yóò lọ ń jíṣẹ́ wa takunu shuhada'a 'ala an-nas kẹ́yìn náà sì lè jẹ́lẹ̀rí lórí àwọn èèyàn kíkọ ànábì wọn jíṣẹ́ fún wa ẹ̀yin lè jẹ́rìí fáwọn ànábì. faqimus-salah níparí súra yìí Allah ni ẹ̀yà máa gbé sọ̀láàtì dúró wa atuz-zakah ẹ̀sìn máa yọ zakat ẹ̀rí tó bá ti rí sọ̀lá ẹ̀rí zakat ó túmọ̀ sí pé zakatu shaqiqatu sọ̀lá ọmọ àyà sọ̀láàtì ní zakat ọmọ àyà sọ̀láàtì ní azaka wa'tasimu billah ẹ̀sìn jẹ́ ẹni tó ṣe pé ẹ̀dìrọ̀mọ́ Allah kọ́ ọmọ bá já ṣubú huwa mawlakum olúwa òun náà ni ti yín Allahu òun náà ló lùránṣẹ́ fún yín fa ni'mal mawla òun ló dájú lẹ́ni tí í ṣe alágbàkàyà fún yàn wa ni'man nasir òun ló sì dájú láláràṣẹ́ fún yàn torí ẹ̀ eléyìí Allah azza wa jal wọ́n tún fi ń pàkíyèsí wa as-salatu as-salat fa innahu man dayya'aha fa huwa lima siwaha adya' bẹ́ẹ̀ ni Umar sọ ẹ mójútó sọlẹ́ torí pé dájúdájú ẹni tó bá fi ráàlì gbogbo nǹkan míì tó yàtọ̀ sí sọláàtì ní ó fi ráàlì nínú Islam wala hadda fil islami liman taraka as-salah bẹ́ẹ̀ ni Umar tún sọ kò sí èrè ń jẹ fẹ́nìkan nínú Islam tó bá ti lè pa sọ̀láàtì tì. az-zakatu ẹ̀yin olówó ẹ yọ zakatu owó yín ká sinmi ẹ yọ zakatu owó yín ká lè rọ́nà gbà ẹ yọ zakatu owó yín ká má bàa fa wàhálà fúnra yín. wa'tasimu billah olúwa là á dìrọ̀ ma kí esi oògùn òfò tẹ̀ ń kóká oògùn àdánù àtòrí ibú eléyìí tẹ́jọ́ pé ibi ibú náà ni wọ́n máa mú yín lọ ẹ sọ oògùn títí ẹ̀ ń kú ẹsọ ogun títí òṣì ń ta yín ẹsọ ogun títí àdánwò ń bá yín àrélu àti àjálù kọ wọn lọ́dẹ yín ṣé ẹ ti mọ̀ pé yẹ kẹ́ ẹ dẹ́kun rẹ̀ Olúwa ló yẹ kẹ́ ẹ bá dúró torí pọ̀ ní maulana
oni mawlakum ona lẹni yín fa ni'mal mawla wa ni'man nasir ona ló dájú lẹni téèyàn ní lẹni èèyàn ona ló sì dájú lẹni téèyàn ní lálàrán sí èèyàn. lè jẹ́ ìparí Suratul-Hajj tó sì jẹ́bi tí a fẹ́ dá ọ̀rọ̀ wa. wọ́n ràn wá lọ láti máa jẹ́ ẹni tí yóò lè máa ṣàǹfààní lára àmà. Olúwa Ẹlẹ́dàá wa kó tún wá ṣe níbi tá a kù sí, kó ràn wá lọ ní kọ̀kọ̀ àti ní gbangba, kó ṣe wá lọ́kan nínú àwọn ẹrú rẹ̀ tí wọ́n máa tẹ̀lé tiẹ̀ ní kọ̀kọ̀ àti ní gbangba. Subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa Allah astaghfiruka wa atubu ilayk. Ntọ́ bá ní béèrè lọ sí. Aleykum salaam. Tí wọ́n láwọn gbé kẹ̀lẹ̀bẹ̀ mi àwọn sì ń ṣe sùyàmù yìí ti bàjẹ́, sùyàmù ti lọ, ó ti fi yín lẹ̀ nítorí pé kẹ̀lẹ̀bẹ̀ kò yàtọ̀ sí pé ó ń mu buttermint tòsíbà tó bá sì mú kankan tó jọ bẹ́ẹ̀ kí ló ṣe sùyàmù ẹ ti bàjẹ́ ọjọ́ bó ṣe jẹ́. sáà lè lo oògùn, ó yẹ ká lóògùn ká tó di pé adé oúnjẹ sàárì dúró, àwọn arántí àfi láàárọ̀ a kàn da tábìlẹ̀tì yẹn sẹ́nu ní àfọmísì. kí ni ìdájọ́ sùyàmù wa? sùyàmù bàjẹ́. ó mú mi sí àbó mú mi sí, sùyàmù bàjẹ́. Naam. Wa aleykum salaam. èyí tó dọ́gba ni kó bàjẹ́ fẹ́ni tí wọ́n ṣe fún àtẹ̀ntọ́ bá ṣe, èyí tó dọ́gba jù nù. ó túmọ̀ sí fún ànábì nìkan, kò í pé kó bàjẹ́ wọn lánàbì ṣe hijama, kò sì sọ pé sùyàmù ń bàjẹ́. àwọn olùmọ̀ sọ pé lẹ́yìn jẹ́ta ànábì yàtọ̀ sáwọ̀. Naam. Wa aleykum salaam. ilé ló sì wà, wọn lẹni tó yẹ pé àárẹ̀ ní í ṣe, ara rẹ̀ wá wúwo, ṣé kò sígbà láàyè fún láti máa ṣe àwọn sọ̀làwátì rákà mẹ́rin mẹ́rin méjì méjì bí onírìn àjò? kò sí torí kò sáàyè láti bẹ̀sìn jẹ́. rákà mẹ́rin náà mẹ́rin ṣe wákàn rẹ̀ ọ́ ni tó bá lè dúró ṣe dúró farati, ó lè dúró farati náà jókòó má farati, kọ̀rọ̀ ọlọ́run farati lórí ìjókòó, kọ̀rọ̀ ọlọ́run fẹ̀gbẹ́ lélẹ̀, kò tún rọ ọlọ́run fẹ̀yìn lélẹ̀ takáàkà, kí ló tún? ó lè ṣe gbogbo eléyìí máa ṣẹ́jú. Náà. Wa aleykum salaam. kí wọ́n máa ṣe rákà mẹ́rin kó tó sálámà? Rárá, méjì méjì ẹ gbọ́dọ̀ ṣe mẹ́rin kẹ́ tó sálámà, torí pé Àìṣà tó kọ́ Ànábì máa ṣe rákà mẹ́rin, ẹ má béèrè bó ṣe gùn tó, ẹ má béèrè bó ṣe dáa tó. òun náà ló tún padà sọ nínú Sahih Muslim lẹ́yìn àdìsí pẹ̀lú bí àdìsí mélòó, òun ló tún padà sọ yọ sálámà yọ sì wá jókòó yóò sinmi. Naam. Wa aleykum salaam. ṣé àṣekínni iná láti sọ yẹn, Wa aleykum salaam. lẹ́yìn náà kí ló fẹ́ gbé ọ̀sẹ̀ hijama tó ń ṣe sùyàm? àbọ̀kàn fẹ́ dán àdánwò irọ́ lásán. ẹ̀yin ọmọ adúrò ẹ̀jẹ̀ tí ó jáde lára, ẹ̀yin ọmọ pé hijama tí wọ́n fi ń wá láàfin àwọn yìí tún máa ń sọ̀yàn dẹni tó lẹ kọjá gbogbo sísọ nígbà tí wọ́n bá kọ́ sí fún yàn, tó yẹ pé òní lè dìde dáadáa. wọ́n á tẹ̀sí pé yàn wá gbére àdánwò, ọjọ́ bó ti ṣe jẹ́.
Wa alaikum salaam. Kèfèrí fún yàn kínní fèkèfèkè mú yàn ọ̀gbọ́dọ̀ fin tó bá ti fin tó bá ti gbọ́ lọ́nà fún rẹ̀ gbàgbé ẹ̀. ó ní èkísà tó tu sí jáde lọ tú ta bẹ́ẹ̀ ni tẹ́lẹ̀ nǹkan ọba sùn tó bá tún gbé mi lórí sọláàtì náà bàjẹ́ eré lẹ́ ń pè ní tó bá ti máa gbé mi lórí sọláàtì gbogbo sọláàtì ń bàjẹ́ dáàmà ìtọ́ nìkan ní sẹ̀rí àgbà kó lè gbé mi lórí sọlá tí sọláàtì rò ní bàjẹ́ ọba ti gbé kẹ̀lẹ̀bẹ̀ mi lórí sọlá sọláàtì ti lọ. máàmù gan àti ìmáàmù kí á ní ìyàtọ̀ ìmáàmù àti àwọn náà aleykum salaam. wọ́n ní sèyàn lè ní ilẹ̀ kan téèyàn dá yàtọ̀ téèyàn wá fa ọgbà yípo pé orí tẹ ìdílé tiwa mọ̀lẹ́bí wa níbí kìí ṣe orí tẹ fún gbogbo àwọn èèyàn àmọ́ tiwa ni kò sí wàhálà ńbẹ tó bá ti jìnnà sílé yín tí ọ̀jẹ̀ nu agboolé yín náà lẹ ti ṣe bẹ́ẹ̀ ó jìnnà sílé ọ̀tá kété kò sí wàhálà náà. Aleykum salaam. bó tilẹ̀ jẹ́ kó rí tẹ gbogbogbò lọ dáa jù torí pé ẹni tẹ́ ẹ̀ máa rí gbogbo wọn bẹ̀ wò wọ́n sì máa ṣàdúrà yọ máa kárí àwọn gbogbo ẹni tó wà ń bẹ̀ tó fi dórí mọ̀lẹ́bí yín náà. Náà mi ń gbọ́ dáadáa. wọ́n ní tá a máa ń ṣe sọ̀látù tarawih sọ́tọ̀ ká máa gbé alukur'ani lọ lẹ́yìn mọ́ rárá o ẹ máa tẹ́tí gbọ́n tí ń wí ẹ̀yin ó sì máa tẹ̀lé sọ́láàtì kìí ṣe pé kẹgbẹ́ alukur'ani lọ kìí ṣe pé ìmáàmù fẹ́ ṣèdánwò náà. Aleykum salaam. ó fẹ́ ṣe sùyàmù Ramadan mi ń gbọ́ ń tọ́ ń sọ mi gbọ́. ó fẹ́ jẹ kínni ó fẹ́ jẹ gba. ike wọn ṣe sùyàmù torí ẹ torí kọ́ mọ́ bàa jẹ gba ṣírùkùnù ọkọjá gbogbo bìkáfù òṣèṣì yàmù torí èèyàn pé kò lè bá a bọ́ lọ́wọ́ ẹ gbá a'udhu billah. kọ́dọ̀ oorun lọ́rọ̀ sẹ́gbà tí wọ́n á lu ọyàn wọ́n á ṣe déédéé pẹ̀lú kó òṣèṣì yàmù lillah kó lu òṣèṣì yàmù fún òun gẹ́gẹ́ bíi ta ni kí ni ó fún kí ni ká tí ó fún alijanna lónìí ni àbínà a'udhu billahi minash shaitani rajim naam. Aleykum salaam. naam. Ìgbà tí wọ́n kú bí ẹ̀fún iye tí wọ́n ta nígbà ìdí ẹ̀fà ní ọ̀ṣun ilé ti di bí 22.5 minutes tó jẹ́ white 16. So as a professional ẹ bá gba iṣẹ́ yìí èrè mẹ́rin náà gbé iṣẹ́ 6. Bí ẹ bá lo mẹ́rin yẹn ṣé yóò jàmbá àwọn náà. dípò méjìlá dípò mẹ́fà kò sí wàhálà ẹ ṣàlàyé fún wa kìí ṣe kẹ́kàn ṣe bí ẹ ti ṣe wò pé irin danis ẹ ṣàlàyé irin tí wọ́n gbogbo nǹkan kọ síbẹ̀ yẹn àlè àfọ́ọ̀dẹ̀ ṣùgbọ́n tá a bá fi irin mẹ́rin náà ṣe yóò gbé
fẹ́ ṣàlàyé torí pé tẹ́ ẹ bá ṣàlàyé tó bá kódà bí lè wọ́n bá padà wó ọmọlàkejì jẹ́ so kó lè jẹ́ pé àwọn ni wọ́n máa lò dípò tiyín àwọn sọ pé kí ni wọ́n kọ́ kí lẹ ṣe àwọn náà mọ̀ pé nǹkan tó lè affordable lẹ́sẹ̀ nísìnyí o ṣùgbọ́n wọ́n fẹ́ bà tiyín jẹ́ wọ́n wọ́nà láti sọ fún wọn pé níta ẹsẹ̀ bẹ̀ iṣẹ́ jàǹbá ni tó bá sì fi hàn wọ́n pọ́tọ́ ní tán kọ́ ọ̀tọ́ ní tẹ́sẹ̀ ètò súnmájù ni pé wọn ò ní fẹ́ bẹ̀yìn sẹ́mà láéláé subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu.